Sunday Igboho sá lọ sọ́dọ̀ kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí lórí ọ̀rọ̀ ìgbésùmọ̀mí àti ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá tí gbogbo ẹ ti dẹnu kọlẹ̀ tó ti mẹ́hẹ. Wọ́n ní pé wọ́n sọ fún kábíyèsí yẹn categorically wípé àwọn ọmọ kéékèèké sìn àtó sọ wípé ẹnu àgbà ń rùn àtòkọ̀rẹ́ ti ẹ̀yìn kábíyèsí àmọ́ pé tí wọ́n bá ń ṣe mistake akànlẹ̀ wò pé kábíyèsí ẹ wò ẹ sún wa gbọ́n bíi ẹ wò pé àwọn ò lè máa kọ̀rẹ́ ti kábíyèsí. Ibi tọ́rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá tó mẹ́hẹ̀ dé báyìí torí lẹ́nu ọjọ́ mẹ́ta ilẹ̀ ti rí Sunday Igboho sà tó bẹ̀rẹ̀ sí ń kán lugbó tí ń kán lùgbẹ́ tó jẹ́ pé gbogbo àwọn Old Ọ̀yọ́ National Park wa pátápátá ni wọ́n ń wọ̀ lọ. ẹ̀yin yàn mi màá yí fún ọ̀rẹ́ sókè nísìn tẹ́fà abalẹ̀ ìgbálà yí ọ̀rọ̀ lẹ́nu olóyè májàsọ́lá Sunday Igboho sà owó bàbá dámì. Ẹ máa bá ń comment kẹ́ máa bá mi like kẹ́ ọ máa bá ń pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ṣé o gbàgbé fọ́nrán kan lárí lánàá òde yìí tá à ń gbọ́ wípé bóyá Sunday Igboho sà ti fẹ́ lọ rescue àwọn ọmọ tí wọ́n jí gbé lórí local government. À ń gbọ́ awuyewuye yẹn àmọ́ how true it is aṣáàmọ̀ parí Sunday Igboho sà nínú gbogbo Old Ọ̀yọ́ National Park lánàá tí wọ́n gbé drone dání tí wọ́n bẹ̀rẹ̀ sí survey tó yẹ pé wọ́n ń survey gbogbo inú igbó yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan la rí nínú igbó yẹn tí drone yẹn tó capture lánàá òde yìí. ẹ̀yin èèyàn ẹ jẹ́ yín kiri sókè kẹ́ wá gbá àwọn ọ̀rọ̀ tí Sunday Igboho sà tó bá ọba ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí tó bá wọn sọ lónìí olónìí náà ni o. Kódà màmá kan bẹ́ẹ̀nbẹ́ yẹn tó bẹ̀rẹ̀ sí ní kí Sunday olóyè májàsọ́lá wípé ládé 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 aláàfin ọ̀ládé pé adé aládékún lágbà fáláàfin. Màmá yẹn kàn ṣáà ń tẹnumọ́ bẹ́ẹ̀ nípa aláàfin ti ṣe tẹ́lẹ̀. Ẹ wo ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ẹ jẹ́ yí kíní sókè kẹfà balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ lẹ́nu olóyè májàsọ́lá Sunday Igboho sà owó bàbá dámì. ẹ̀yin yẹn mi ẹ má yí kó ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ náà. aláìmọ̀kẹ́mọ̀kẹ́ dá o ní ọ̀pádé aládìkọ́ lẹ́gbà fàlàáfin ní wọn ọmọ tẹ̀mí àní tí wọ́n bá mọ̀ tẹ́ Sunday Igboho ó yẹ kí wọ́n wí pé ládé ẹ jọ̀ọ́ ó ti bá thank you ìṣẹ́jú méjì péré bàbá ẹ jókòó ẹ̀yin bàbá ẹ jókòó gbogbo lórí ilé tó wà bí ẹ bá mi ṣe kábíyèsí fọ́kẹ́rẹ́. ní orúkọ kábíyèsí His Royal Majesty ọba Dr. Sofia Khalid Ọlábísí oyèníyà ìlàdó ìlú gbémidépò oyèdépò kẹta ọ̀kẹ̀rẹ̀ tilẹ̀ Ṣakí ẹ bá mi ṣe kábíyèsí. à ń kí akọni ilẹ̀ Oòduà Ọmọwálé Sunday Adéyẹmọ Adéníyì ó tó jẹ́ mẹ́ta 23 years ago mọ̀rántí ojú omi tiẹ̀. à ń kí wa káàbọ̀ sí ààfin kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ nítorí àsìkò màá sáré ṣe àfihàn àwọn àgbà oyè tí wọ́n dilé mú fún kábíyèsí ọ̀kẹ̀rẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ ti pera yín ṣùgbọ́n tó o bá fẹsẹ̀ wọ́ bí ọ̀wọ́lé bàbá rẹ̀ ni mo ṣe ní Ọmọwálé. bàbá wa àgbà tí wọ́n jẹ́ Bákọjá tilẹ̀ Ṣakí àwọn ni bàbá wa Amos Bákọjá. bàbá wa
olórí ogun gbogbo ilẹ̀ Ṣakí Àgámọ̀ tilẹ̀ Ṣakí jagunjagun wọ́n ju ọkàn sí ara kò yé wa. Bàbá wa Apẹ́ẹ̀kì tilẹ̀ Ṣakí àwọn ni wọ́n wọ wáìtì yẹn àgbà oyè ni wọ́n o. Bàbá wa Ìbà Apẹ́ẹ̀fin tilẹ̀ Ṣakí àwọn nìyẹn. Bàbá wa Pamọ́bì tilẹ̀ Ṣakí àwọn ni wọ́n jókòó next. Tí ẹ bá wá wo apá bíi tá a wà yìí bàbá wa baálẹ̀ Kòkó tilẹ̀ Ṣakí chairman àwa baálẹ̀ àwọn nìyẹn. Bàbá wa baálẹ̀ Àgbólábí òkú ìyọmọ àgbà tí yá ọ̀rọ̀ tẹ̀. Bàbá wa baálẹ̀ Òkòtò ibi tá a ti ń bọ Àṣàbàrí. Bàbá wa baálẹ̀ Abímbọ́lá Layout. Bàbá wa baálẹ̀ Kòòní. Bàbá wa baálẹ̀ Lábo. Bàbá wa baálẹ̀ Ìdẹ̀ra àti bàbá wa Gbòrò ìyá wa Ìyálóde. Tó wá lọ́yọ̀ láti padà sí ọ̀dọ̀ àwọn bàbá ọba kábíyèsí o. Ẹ kú àmójúbà, ẹ kú àlejò ọmọ yín. Ní apá àbíjẹ ìjókòó yẹn Dáúdù Ọ̀kẹ́rẹ́ tilẹ̀ Ṣakí. Òun nù. Ebi yí gángan tí wọ́n fẹ́ fi ra mi hàn olóyè Ṣẹ̀san Oníbodè ààrẹ ìṣẹ̀mbá ilẹ̀ Ṣakí bí ọba àbòmí ojú òní tiwa. Lẹ́ẹ̀kan sí àwọn ìmákakọ̀ sí kábíyèsí bàbá wa Ìkọ́làbà kábíyèsí Ọ̀kẹ́rẹ́ bàbá wa Gbòrò Ọ̀kẹ́rẹ́. Gbogbo ọmọọba lọ́kùnrin lóbìnrin wọ́n wà níbí akínyìn o. Gbogbo ẹ̀yin àgbààgbà akínyìn o. Ẹ̀yin tẹ́ tẹ̀lé Ọmọwálé Adéwálé tẹ́ tẹ̀lé wá. Ìgbòho òòṣà. Lágbára Elédùà Ọlọ́run wọlá ọ̀kẹ́rẹ́ ayé ọ̀kẹ́rẹ́ ọ̀run ojú òní tì í a rí yín ẹ káàbọ̀ ẹ kí a kú lé. Mo kí Ọlọ́run ọba tó wáyé ọba tó ní agbára lọ́dọ̀ ọba tó lo gbogbo ó lè so gbogbo. Lẹ́yìn náà mo kí ààrẹ orílẹ̀-èdè yìí pẹ́sidẹ́ǹtì wa bàbá Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run jẹ́ mi wọ́n gùn Ọlọ́run ní pa wọ́n rẹ́ because wọ́n ní tí bàbá ní tí ọba sí nǹkan kan ò ní ṣe tí ọba sí pé Ọlọ́run lò wọ́n ó ti ṣe kí mọ́ sí bíbà mákẹ́mọ́ gbọ́ pé àwọn Fúlàní ń da àwọn Fúlàní ajínigbé ń da àwọn èèyàn mi láàmú ń da àwọn bàbá mi láàmú àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi láàmú nílùú wa nílé ìwà ṣùgbọ́n tó ká dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ká dúpẹ́ lọ bàbá yẹn Ọlọ́run bá tó ní ayé tó lẹ̀mí mi tó mọ̀ pé ọmọ tó mọ orin ní ọba gùn wọn lẹ́mí ọdẹ jẹ́ kí wọ́n wọlé ẹlẹ́ẹ̀kejì ọlọ́jọ́ wọn wọlé ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn ọ̀tá tí wọ́n ń kóra wọn jọ lórí pé wọn ò ní rẹ̀ẹ̀kejì ṣe Ọlọ́run bá gbá wọn sẹ́gbẹ̀ẹ́ ó jẹ́ kí bàbá Tinubu ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì mo dúpẹ́ gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi ẹ wá ń jókòó mo wá kí bàbá wa Ọ̀kẹ́rẹ́. bàbá dáadáa bí mo ṣe ń wọ̀ lúbọ̀ bàbá ń pè mí pé ọmọ mi mo ti mọ̀ pé ó ti ń lọ Ṣakí sílé ọ̀ ń lé nílé rẹ̀ ọba àwọn bàbá rẹ̀ ń lé. Ẹ bá mi ṣe kábíyèsí. olú wa rò pé ńgbà tí mo mú wọlé bọ̀ bàbá mi náà lọ kọ́kọ́ pàdé mi èmi àti wọn ìsọdún kékeré ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ gan mo dẹ̀ tún rí bàbá mi kan náà bí nígbà tí mi àti àwọn ẹlẹ́lẹ̀ máa ń ṣe olórí oko máa ń ṣe máa ń ní wọn dáadáa Ọlọ́run ìjọ bàjẹ́ fún yín nígbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ mo pe Dáúdù wọ́n ní bí mo nílùú kò sí kankan bẹ́ẹ̀ báwọn sọ fún kábíyèsí ní ìsinmi àti ọ̀dẹ̀ máa gùn lórí ọ̀rọ̀ ọmọ mi kà á lọ́ba ẹsẹ̀kẹsẹ̀ náà dẹ̀ ni Ọlọ́run ní jẹ́ kí ìlú Ṣakí ó bàjẹ́ Ọlọ́run ní bà gbogbo Òkè Ògùn jẹ́ gbogbo ìpínlẹ̀ yóò ní bàjẹ́ ẹ̀yin bàbá wa mọ̀kàn máa rọ̀ yín ẹ̀yin lẹ́ni wá kò sí bí wọ́n ẹ̀yin bàbá ní ẹnu ọmọ ọgbà ìyá pàdé mọ́ kò dẹ̀ sí agbára tá a lè ní láti bàbá wọn tẹ̀sí ọ̀dà ágàn ní bàbá wa ẹ̀ àjọsìn ni ẹ mọ́ fi àyè gba àwọn ajínigbé yìí torí pé ẹ̀yin ní bàbá wa tẹ̀ ń dáko àwa Òkè Ògùn là ń mú kó lọ tí àwọn ìpínlẹ̀ Ọ̀yọ́ ń jẹ iṣu ni àgbàdo ní gbogbo nǹkan bí láti mú lọ nígbà tó bá di pé ẹni tẹ́ bá ṣe wàhálà tó dáko tó ṣe wàhálà tó wá kéré oko tẹ́yìn kan wá dé lóru tẹ́ jí pé tẹ́ ní kọ́ wọn lọ mọ́ndẹ́ mílíọ̀n èló lẹ́wọ̀n ń pa lóko èló làwọn bàbá wa ń pa èló náà ń rí tẹ́wájú wọn pé tẹ́ ní ọmọ lọ gbé wa fún kíni àwọ̀ wá sílùú yín káwá jí yín gbé ẹ̀yin lẹ́ ń wà lùwalẹ̀ wá ń jí wa gbé ẹ̀ wá gbé Fúlàní ara yín àwọn bàbá tó nílùú lẹ̀ ń jí gbé ẹ̀yin gbọ́gbọ́n gbé Fúlàní rí àfọwọ́n gbé Yorùbá wọ́n gbé ya kan kí ló dé mo dẹ̀ mọ̀ pé ńgbà tí mo bẹ̀rẹ̀ ìrìn àjò yín ńgbà kan láyé ìjọba àtàná tán ní kan pa mí yẹn àwọn ọmọ Bàràpá númẹ̀dù gbogbo náà rọ́wá torí Ọlọ́run lòmí fún wọn bẹ́ẹ̀ débi pé ogun wọn wọlé ńbẹ pátápátá so máa fẹ́ kí ẹ̀yin bàbá wa
àtẹ ni mí tí bàbá mi Ọ̀kẹ́rẹ́ bá dé ẹ bá ń bá wọn sọ gbogbo àwọn ọba ìpínlẹ̀ Ògùn pátá bẹ́ẹ̀ Òkè Ògùn pátápátá bẹ́ẹ̀ látòrí bàbá wa sẹ́yìn lọ pátápátá káàkiri ń bí ẹ bá wọn ṣèpàdé wọn fọwọ́ ti àwọn ọ̀dọ́ lẹ́yìn ni o ẹ̀kan yìí ká pa ogun Fúlàní ajínigbé torí pé àwọn bàbá Samson wọn ti sọ̀pọ̀lọpọ̀ sẹ́ bàbá Sapa gbogbo wọn bàbá wa Tóògùn wọn ti sọ̀pọ̀lọpọ̀ sẹ́ bọ̀ tí àwọn ọ̀dọ́ mi tó bá dé yẹn bí mi ṣe dé sábàjọ fọwọ́sowọ́pọ̀ nínú gbogbo fọ́rẹ́sì wa àfẹ́ kírímìnà kẹ́kẹ́ mẹ́ mọ́ nídìí wọn mọ́ kódà bàbá bá Yorùbá nu kí inú fọ́rẹ́sì kí ló ń ṣe mẹ́ wọn bọ́ ń gbòòrò bá wọn gbé náà kí lè ṣe nu fọ́rẹ́sì so anybody bá bá nu fọ́rẹ́sì ohun tó jẹ́ ìwádìí kọ́kọ́ra mọ́nì bẹ́ẹ̀ bá ń pẹ́ yọ nígbà tí wọ́n ń tà ń bá wọn fa parapá náà a ti ń ṣe wọ́n tó ń jí ṣe títí tá a fi rí pa àrùn wọn tán so tẹ́yìn bàbá bá ti fọwọ́ tì wá lẹ́yìn ìjọba tó wà ń bẹ ìjọba bàbá Tinubu kò fẹ́ kẹ́ wọn dẹni kankan láàmú tó bí pé àwa mẹ̀kúnnù náà la dìbò fóun àwọn tó wá dìbò fún bàbá yẹn tálàfíà àfihàn tó fi wọlé tó fi fún plan àti wọlé ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń jí wọn gbé ẹ̀ ń pa wọn ẹni kan mọ́ lọ mọ́ kálukú ẹ̀ mọ́ lọ sí ọ̀dọ̀ yìí tẹ́ bá fẹ́ mọ jí ẹgbẹ́ mọ́ lọ jíra yín gbé ẹ̀yin bàbá ní Gàmbàrí pa Fúlàní ọ̀lẹ́jọ́nú ẹranko àtẹranko náà ìnájọ́ ní ara wọn láàmú kí ni ti wá pẹ̀lú tí èmi mo kọ́ láì níbo ni mo fẹ́ lọ mi lè lọ lẹ́ Gàmbàrí kí ló mọ Gàmbàrí pé òun fẹ́ ṣe nígbà tẹ́ bá gba gbólẹ̀ wa tán sá àwa kó lu bàbá fún yín ni sọ Ọlọ́run níjọ́ bàjẹ́ Ọlọ́run ti kẹ́mi yókùn bàbá ẹ̀ẹ́dẹ̀ pẹ́ fún wa lẹ́ẹ̀kan sí bàbá Bọ́lá Tinubu ọlọ́mọ pa wọn rẹ̀ gbogbo àwọn ọ̀tá wọn pátápátá tí wọ́n ọgbọ́n tí wọ́n ṣe ọgbọ́n òṣèlú ni ọ̀dẹ̀ ìyá wa ọmọ yín ni mo jẹ́ bàbá òṣèlú bí wọ́n ṣe ṣe fún Jonathan ńgbà yẹn ni wọ́n tún ń dọ́gbọ́n ẹ̀ pé ńgbà táwọn bá ń fi kidnapper tọ́lá àwọn náà ní ọlọ́kú wọn wá àwọn náà ní ọlọ́kú àwọn fámìlì wọn wá láti Chad láti Mali ńgbà yẹn pé kó fi bàjọba bàbá Jonathan jẹ́ tiẹ̀ bọ́ Jonathan rè bàbá tó wà bẹ́ẹ̀ Yorùbá ni ohun tẹ́ ṣe fún Jonathan lè ṣe fún Yorùbá ẹ̀yin bàbá ní pé àdùbúlẹ̀ jà ní Yorùbá gbogbo tẹ́ ṣe fún òun yẹn àwa mọ̀ pé fẹ́ ṣe àwa táwájọ́ ọmọ bàbá yẹn wọ́n tó bá fẹ́ gbèlú wa mọ́ bọ̀ ń gbòòrò ká mọ́lé ẹ̀ ká mọ̀nà rẹ̀ ẹni bọ̀ tàbá ti bánu forest kírímínà ni àwa gẹ́rẹ́ dà ti bá ìjà kádẹ̀ lé ẹbọ́ sí gbòòrò sọ Ọlọ́run níjọba ìjẹ́ mo dókòwé bàbá ẹ bá ń kí kábíyèsí bàbá dé. báwo bá kì fún ni àá kì fáwọn bàbá wa. wẹ́ẹ̀ ní orúkọ Ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí ọba Akí Sunday Igboho a sì gbàdúrà pé ní agbára Ọlọ́run ààbò Ọlọ́run mọ̀ dájú lórí rẹ̀ o ní sírìn o sì ní pàdé àgbákò ní kú ẹ̀ bí o ti ń ṣe iṣẹ́ náà lọ ààbò Ọlọ́run mọ̀ wà pẹ̀lú ẹ̀ o gbogbo àwọn òrìṣà ilẹ̀ Yorùbá náà ní odò tí ẹ̀ ó sì jà ní àjàyè gẹ́gẹ́ bí iṣẹ́ tó rán wálẹ̀ á jíṣẹ́ fún kábíyèsí ní agbára Ọlọ́run gbogbo ọba náà ni ó sì tì ọ́ lẹ́yìn so Ọlọ́run ní ó tì ọ́ lẹ́yìn àtọ́ba àtìjòyè náà láti yẹ̀ ọ́ lẹ́yìn ní agbára gbogbo àwọn alálẹ̀ wa náà ni ó bá tì ọ́ lẹ́yìn àwọn àsábàrí náà ó tì ọ́ lẹ́yìn ní agbára Ọlọ́run ó sì ní ṣìṣe èsì ìṣiṣẹ́ rẹ̀ ò ní bí aráyé nínú bí ẹ̀ tún lọ tí ẹ̀ ń bọ̀ yẹn ẹ̀ ní lásídẹ̀ǹtì ògùn ó sì ní bẹ́ẹ̀ jẹ́ nìkan kẹ́ wa wọ̀ ẹ ṣeun lórúkọ Ọ̀kẹ́rẹ́ àkìyàn ẹ ṣeun. oró bàbá dá mi. ìlú bá mi gẹ́gẹ́ ìmọ̀ wípé ìjọ o ọ̀làbíjọ́ ọmọ ọ̀làbíjọ́ àìlọ́ ọmọ bọ́nyọ́lá àìlọ́ àjọ ọmọ òyedò ọ̀làbíjọ́ ọmọ bàdérera àìlọ́ àjọ ọmọ ògbé ẹ̀jọ̀ òkò nílé owó asọ̀rọ̀ mọ́sẹ̀lẹ̀ àbúrò abẹ́kẹ̀ kò fẹ́ tìbálápá ní ọmọ ọ̀làjọ́gùn àìlọ́ àjọ ẹ tún káàbọ̀ padà ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o
bó o lẹ ṣe wá rí gbogbo ọ̀rọ̀ yẹn sí báyìí nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn ẹ jẹ́ darapọ̀ lábala àríwú sí ẹ bá mi comment kẹ́ ẹ bá mi like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára ẹ pín kó lọ fún àkórìn dáadáa kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ̀yin tẹ́ bá ń darapọ̀ mọ́ àfúngbà àkọ́tẹ́ ò tí follow wa náà ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè ohun gangan ní òmà tàyín lólobó ní gbogbo àkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.